Nílé lóko níbikíbi tí gbogbo wa bá wà. Mo kí gbogbo ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, mo kí gbogbo yín. Mo kí pé a kú ọjọ́ mẹ́ta kan náà. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Àsìkò yìí dé, gbogbo ọ̀dọ́ ẹ múra láti jà o. Gbogbo ọmọ kóòtù òjíire. Àkókò yìí dé. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òde. Alẹ́ tó láti gbà. Èmi ọmọ yín náà ni Òmìnira wa. Yorùbá Olú Ọmọ Yorùbá ni wa. Àwa ló nílẹ̀, àwa lọmọ ìlú o. Ìṣe tọ́ni mọ́lẹ̀ rẹ̀, ọmọ Yorùbá. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde. A kú ọjọ́ mẹ́ta kan náà. Ọmọ Yorùbá, àkókò rẹ̀ dé. Kó tó di pé a wọnú ọ̀rọ̀ lọ, ẹ jẹ́ ká kí Ọlọ́run. Ẹ jẹ́ ká kí Olódùmarè, Ọlọ́run àwọn bàbá wa. Akíkanjú obìnrin. Ọba tó ń gbénú Múdí Aṣọlá. Gbogbo ayé mọ̀. Ọba ẹlẹ́nu ìyìn. Ọba ọlọ́wọ́ gbọgbọrọ tí yọmọ ẹ̀ lọ́fìn. Àrí ìró àlá. Ọba tó jẹ́ pé bí gbogbo àgbá ńlá ayé ṣe tóbi tó, gbogbo ẹ̀ náà ló ń ṣe kíni, ló ti ń dáàbò rẹ̀ bò wá. A kí Ọlọ́run. Àwa kí baba ńlá baba wa, Ọ̀rúnmìlà. A kí baba wa. Ọ̀rúnmìlà a kí wọn, ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè, ẹ̀làbọ̀ ṣiṣẹ́. Àwa kí gbogbo ọmọ Yorùbá pé a kú ọjọ́ mẹ́ta kan náà. Ọmọ Yorùbá ẹ lọ fọkàn balẹ̀ o. Oúnjẹ òní Ọ̀rọ̀ má sọ mí, èmi ọmọ yín last born ni mo fẹ́ sọ ọ̀rọ̀. ẹ lọ fọkàn balẹ̀ o. A kí onílé, a kí àlejò. Ní orílẹ̀-èdè tọmọ Yorùbá. Gẹ́gẹ́ bí ẹ ṣe rí àkọlé mi ní pátákó mi ń bẹ yẹn. Ọmọ Yorùbá. Àkọlé yẹn túmọ̀ sí pé dá padà. Owó àwọn ará bí. Ǹjẹ́ ẹ̀ tí ì dá padà bí? Gbogbo owó tẹ́ gbà nígbà election. Ǹjẹ́ ẹ̀ tí dá padà báyìí? Gbogbo owó tẹ́ gbà nígbà ìbò. Àkàìmọye tó ṣebẹ̀ tọ́bẹ̀ kún ṣọ́ṣọ́. Àsìkò yìí dé, gbogbo ọ̀dọ́ ẹ múra láti jà. Mo rò pé gbogbo wa ti rí báyìí. Àkókò yìí dé. Àmọ́ kò sọ̀rọ̀. Àwa lọ́mọ Yorùbá. Yorùbá ni gbogbo wa. Òmìnira wa. Àwọn àgbàlagbà wọ́n pòwe tó tó ẹ̀yin bàbá. Wọ́n ní ohun tí àgbàlagbà rí
àwọn bàbá wa ní pé tọmọdé bá gbé àkàbà tó gùn ju ẹsẹ̀ ogún lọ wọ́n ní ojú ọmọdé ò ní rí àmọ́ àwọn ọmọdé wòyí wọ́n wò pé irọ́ ni torí pé àwọn kàwé ọ̀jọ̀gbọ́n ni wọ́n pòfẹ́sọ̀ ni wọ́n dókítọ̀ ni wọ́n kó àwọn ọ̀rọ̀ àgbà wọ́n kó kéré. Ọlọ́run dá ìran Yorùbá lọ́lá. Ọlọ́run dá ìran Yorùbá lọ́lá tó pọ̀. Àmọ́ fúnra ọmọ Yorùbá ló gbé ọlá tó lódùmarè fún ló dẹ̀ gbé sẹ́gbẹ̀ẹ́. Àwa fi ojú lẹ̀. Àwa ń wá ìrojú kiri ọmọ Yorùbá. Mo kí gbogbo èyí tẹ́ ẹ bẹ́ kalẹ̀ ẹ bá wa share ètò. Ẹ bá wa share. Ọmọ Yorùbá. Láàárín ọgbọ̀n ìṣẹ́jú tí mo fẹ́ fi sọ̀rọ̀ yìí mo ń béèrè lọ́wọ́ èmi àti yín mo ní ìjẹ́ àti ìdápadà bí? Gbogbo ẹ̀yin tẹ́ ṣàgbé lábẹ́ olóṣèlú ọmọ Yorùbá tí ìyá wa màmá wa Modúpẹ́ Onítìrí Ayabíọ́lá tí wọ́n ní ká lọ lé tẹ́yìn kan ní káà tẹ́ni olóṣèlú lẹ̀ bá lọ ìjẹ́ tí ìdá padà bí gbogbo owó tẹ́ ti gbà ìjẹ́ tí ìdá padà tán mo fẹ́ lérò pé ẹ ti dá padà kódà ju tún jẹ gbèsè sí lára nǹkan tó wà nílẹ̀. Ọmọ Yorùbá àfihàn wa ṣe yẹ̀yẹ́ o eléyìí ò kì í ṣe yẹ̀yẹ́ òótọ́ ọ̀rọ̀ ni ó dẹ̀ máa ń korò. Àwọn bàbá wa ní òótọ́ ọ̀rọ̀ máa ń dàbí ìsọkúsọ. Akúkú rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ni wọn ò lè sọ̀rọ̀ báyìí torí pé wọ́n wò pé kí la fẹ́ sọ. Gbogbo ẹnu tí wọ́n fi bú ìrókò lọ́jọ́ sí wọ́n ti ń fi ẹnu wọ́n ti fi ń gbolẹ̀ báyìí. Màmá wa Modúpẹ́ Onítìrí k'Olódùmarè máa bá mi dá ìyá yẹn sí. Màmá yẹn sọ àsọtẹ́lẹ̀ àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ gbogbo àwa náà àsọtẹ́lẹ̀ ẹ̀kọ́ ẹ̀ tẹ̀lé. Báwo wá ló ṣe ń lọ báyìí o? Ǹjẹ́ ara rọ̀ wá bí? Ǹjẹ́ ọkàn ọmọ Yorùbá balẹ̀? Ǹjẹ́ gbogbo tó yẹ kí à ń retí nínú ìjọba náà tẹ́ fọwọ́ ara yín yàn ǹjẹ́ ẹ ti rí? Ọmọ Yorùbá ó sì bá o kò tí ì bàjẹ́. Ọgbọ̀n ìṣẹ́jú tí mo ní mo ní pé ká fi yára wa ní ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá. Olódùmarè ó dá ìran Yorùbá ní ọlá tó pọ̀. Níbi tí Olódùmarè dá ìran Yorùbá ní ọlá dé. Ó dá ìran Yorùbá lọ́lá tó bí pé ó fún wọn ní agbára àti oore ọ̀fẹ́ láti mọ díẹ̀ ní ohun tó máa ṣẹlẹ̀ sí wọn lọ́la. Olódùmarè ló ṣe bẹ́ẹ̀. Látara àwọn nǹkan wọ̀nyí kò wọ́pọ̀ ní àwọn ìlú kọ̀ọ̀kan lágbàáyé tí wọ́n ní irú oore ọ̀fẹ́ tó Olódùmarè fún ìran Yorùbá yìí.
Olódùmarè bless ìran Yorùbá. Tó jẹ́ pé tó bá rú mọ́ lójú wọn ní ká bilẹ̀ léèrè. Olódùmarè ló ní. Ó fún ìran Yorùbá. Ọmọ Yorùbá níbo la forúkọ wa sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ l'Olódùmarè ti rán sí ìran Yorùbá. Àmọ́ ẹ kọ̀ ẹ gbọ́. Olódùmarè tún rán màmá Modúpẹ́ Onítìrí jáde gẹ́gẹ́ bí wòlíì kan ní ìgbà tiwa. November 2022. Ó làkàkà, ó gbé gbogbo, ó gbìyànjú. Ẹ gbọ́rọ̀ sí wọn lẹ́nu ọmọ Yorùbá. Báwo wá ní báyìí o? Báwo ló ṣe ń lọ o? Ǹjẹ́ eku ké bí eku bí? Ǹjẹ́ ẹyẹ ké bí ẹyẹ? Ǹjẹ́ ọmọ ènìyàn fọhùn bí ènìyàn? Kò dìgbà tá a bá ń búra wa mọ́, a ní ìdí àti búra wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bú màmá, àìláròjinlẹ̀ ló ń ṣe yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bú ìyá wa, màmá onínúure, Múà ó ti lọ, ìrọ̀rùn ló bá dé. Ìyá gbogbo èwe, ìyá youth. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bú wọn. Èmi tiẹ̀ tún sọ pé she is an adopted mother mi, mo tún pè é bẹ́ẹ̀. Ẹni tó yẹ òye ni òye. Mo ti sọ rí, mo ní ẹni tí ò bá ní ojú inú, ó pàdánù ohun tó pọ̀. Àsọtẹ́lẹ̀ ti wà tipẹ́ tá ti ń sọ bọ̀. Sáà tá à ń lò lọ báyìí lórílẹ̀‐èdè wa yìí, ilẹ̀ Yorùbá, láti láàsì ẹ̀ yìí, ó lékeka nínú ìran Yorùbá, nínú ètò wa láti pàtí ìran Yorùbá ti wà. Ọmọ Yorùbá, ìjẹ́ ti ṣe tán? Ìjẹ́ ti ṣe tán báyìí? Ká gbé gbogbo ìjà aṣọ ọ̀tẹ̀ ká gbé kúrò. Ká mú ìran wa kúrò lóko ẹrú tó wọ̀ lọ. Ká tẹ̀lé màmá wa Modúpẹ́ Onítìrí. The Alana of our time, màmá wa Onítìrí ó ti bẹ́ẹ̀ ni. Ohun gbogbo ní Alana. Ọmọ Yorùbá, ẹ jẹ́ ká jí. Ẹ jẹ́ ká jí lójú oorun wa. Ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́. Ó sì bá o. Ó sì bá báyìí o. Àsìkò péréte a sì ní báyìí o. Láti mú oníkálukú, onítọ́rọ́, oníkọ́bọ̀ ká lọ gbọ́nwọ́ sínú òmìnira àkáǹtì. Ká lè ṣe kí ni ká gbé adélé wa jáde. Ọmọ Yorùbá, màmá wa Modúpẹ́ Onítìrí aya Bíọ́lá kò kì í ṣe ní àrífín. Olùgbàlà l'Olódùmarè fi wọ́n ṣe sí ọmọ ìran Yorùbá ní sáà tí wà báyìí. Ọmọ Yorùbá, ìjọba délé ó ti ṣetán láti jáde. Ọwọ́ èmi àti yín ló kù sí o. Ẹ jẹ́ kí gbogbo wa ṣe kí ni? Ẹ jẹ́ ká lọ gbọ́nwọ́ sínú àpò òmìnira 2022.
nítorí pé ìjì tó ń bọ̀ yìí mọ̀gbàtà ti ń pariwo ìjì ní ìjì tó ń bọ̀ yìí ìjì yẹn ti dé already láti last year ìjì yẹn ti ń bá ìran Yorùbá fà á. ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí gírí ẹ jẹ́ ká ṣe ohun tó tọ́. ọkọ̀ ọ̀gbàlà tó lódùmarè rán sí wa yìí kó lè wà wá débùté ayọ̀. Ta ni ọkọ̀ tá à ń sọ yìí? Màmá wa mo dúpẹ́ ni o. Màmá wa mo dúpẹ́ onítìrí ni o. Ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká jí lójú oorun. Gbogbo àwọn bàbá tá a ní ẹ̀tàn jẹ wọ́n tọ́ gbogbo ajẹ látọ̀dún tó ti gbọ́n ọdún gbọ́n látọ̀dún tó ti pẹ́ wá. Àwọn bàbá wa ti ń forí wa fágbọ̀n láàrin ara wa. Olódùmarè gbé máremí tiwa tilẹ̀ Yorùbá. Múà abiyamọ ìrọ̀rùn ló bá dé. Ẹ jẹ́ ká tara ṣàṣà Oǹdó, Èkìtì, Ọ̀ṣun, Ọ̀yọ́, Ògùn, Èkó, Kwara, Kogi. Ẹ jẹ́ ká tara ṣàṣà ká dìde. Oǹdó, Èkìtì, Ọ̀ṣun, Èkó, Ògùn, Ọ̀yọ́, Kwara, Kogi. Ẹ jẹ́ ká dìde. Ó sì bá o. Ó sì bá o. Ó sì bá o. Ọkọ̀ yìí òun ló dúró de wá yìí o. Ẹ má jẹ́ kí orí inú wa má jẹ́ kó bà tòde wa jẹ́ o, ọmọ Yorùbá. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi kò sẹ́ni tí ò ní kàn tí ìjì bá jábọ́ gbàm torí ìjì yẹn ó ti ń pín sí wẹ́wẹ́. Ẹ rí òṣì lórí ilẹ̀ Yorùbá, ẹ rí ìyà lórí ilẹ̀ Yorùbá. Abẹ gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Ọgbọ̀n ìṣẹ́jú tí mo fi ń sọ̀rọ̀ yìí mi ò wá láti wá bú ẹnìkan, mi ò wá láti wá bú ọba àbíjòyè bí kò ṣe pé ọmọ Yorùbá ẹ jí. Màmá wa Múà abiyamọ tòótọ́ ìrọ̀rùn ló bá dé. Wọ́n ń dúró de wá. Olódùmarè ló gbé wọn jáde lásìkò tiwa. Abẹ̀yìn gbogbo ẹ̀yin àgbààgbà tó lówó lọ́wọ́, ẹ̀yin màmá tẹ lówó lọ́wọ́, ẹ̀yin tọ́lọ́ ń kẹ́ nínú ọmọ Yorùbá, ẹ wá gba ìran yín. Ẹ jẹ́ ká gba ìran wa là. Èmi ọmọ yín last born ni mò ń sọ̀rọ̀. Abẹ̀yìn ẹ̀yin bàbá ẹ̀yin màmá tó jẹ́ pé ta bá ṣí àpótí yín ó kún fún owó, ẹ fowó yín ẹ fi gba ìran yín. Bẹ́ẹ̀ ni abẹ̀yìn nítorí ohun tó ń bọ̀ yìí, ohun tó ń bọ̀ yìí, ẹ jẹ́ ká ti lọ o, ẹ jẹ́ kí abẹ́rẹ́ wa lọ o, ọmọ Yorùbá. Mo ní gbogbo ọmọ Yorùbá nílé lóko tẹ́níà election lẹ fẹ́ ṣe, mo ní how market àbúrà wa o, how market ìjẹ́ ó ti rí bẹ́ẹ̀ ṣe fẹ́ bí? Tàbá ní ká máa dárúkọ yín á dàbí èébú àmọ́ àníìdí ẹ̀.
ǹjẹ́ ẹ ti rí gbogbo nǹkan tá à ń sọ báyìí? Èmi bí mo ṣe wà personally, àwọn ẹbí ti tèmi nígbà tí àwọn olóṣèlú ń fowó lọ̀ wọ́n nígbà ìbò, èmi mo san díò owó yẹn, mo san pé káwọn gbọ́dọ̀ gbowó lọ́wọ́ olóṣèlú. Òmìnira ilẹ̀ Yorùbá 2022 làwọn ń fẹ́. Bẹ́ẹ̀ ni mò ń sọ lórí afẹ́fẹ́ sí gbogbo wọn ń gbọ́. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ màmá tó lódùmarè rán sí wa. Ẹ jẹ́ ká mọ rírì màmá. Gbogbo èyí tẹ́ ẹ bú màmá, àsìkò sì wà fún yín, ẹ yí padà. Ẹ jẹ́ ká gba ìran wa là. Ẹ jẹ́ ká gba ìran wa là o. Bẹ́ẹ̀ ni o, a dúpẹ́ lọ́wọ́ màmá láwa tá mọ rírì. Gbogbo èyí tí òye tí ẹ lójú inú, Èdùmàrè á là yín lójú o. Ẹ rí gbogbo tó ń ṣẹlẹ̀. Èdùmàrè á fọ̀nà wọ̀nyí. Èyí mo ní kí n bá ká bára wa sọ. Torí pé mo ní voice note kan tí mo fẹ́ play. 30 ìṣẹ́jú péré ni mo ní. Ọmọ Yorùbá, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ìṣẹ́jú mẹ́wàá tó kù tí mo ní, mo ti bá wa sọ nípa ọ̀rọ̀ màmá. Mo wá fẹ́ play voice note kan. Bó tilẹ̀ jẹ́ pé voice note tí mo fẹ́ play yìí àfiràn mi. Àmọ́ látara pé voice note yẹn ó jẹ́ ohun tí ó yẹ kí a play. Bẹ́ẹ̀ ni, ó yẹ kí a play ẹ̀. Àmọ́ kó wá tó di pé bóyá a play ẹ̀, màá fẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ìṣítí látẹnu bàbá wa tí a máa ń gbọ́ ní gbogbo ìgbà. Bàbá wa ọ̀rọ̀ àgbà tó máa ń bá wa sọ̀rọ̀ ìṣítí. Bẹ́ẹ̀ ni, ẹ ká lọ. Bàbá mi àrágbáyamúyamọ àrákọ̀dí mímọ̀ ṣe sí ọ torí pé lù ọ lọ́wọ́ lọ́ba ń ṣe fìlẹ́ńgé ló ń gapá gbọ́ ò adániwáyé ti lu àwọn kan bó ṣe ń lù wọ́n náà lọ́wọ́ ìtàn dẹni àná torí pé wọn ò kíyèsára
ìyálò owó ló ní, ìyálò ọlá ló ní, ìyálà àpò ló wà, àdániwáyé ń lù ọ́ lọ́wọ́ ni. Tó bá yá yọ pàwọ́ náà tí yóò lu ẹlòmíì, kì í ṣèpè bí ilé ayé ṣe rí nù. Ìgbà tó o bá ń lò ní kó o lò dáadáa. Ire o. ọ̀rọ̀ àgbà rèé. Bẹ́ẹ̀ ni o, ọ̀rọ̀ àgbà láti ẹnu bàbá wa. Bẹ́ẹ̀ ni, ẹ kúkú mọ̀, kò sígbà tí èmi ọmọ yín bá máa ṣètò, bàbá wa máa bá wa ní gbólóhùn. Bẹ́ẹ̀ ni, gbogbo àsìkò àti ìgbà tá a ní lórí ilẹ̀ tá a ń lò ìfúngbà díẹ̀ ni ọmọ Yorùbá. Ìdí nìyẹn tá a ṣe ń sá eré lórí ìran wa pé kí ìran wa má bàa lè parẹ́. Àsìkò péréte tí èmi àti yín ní à ń sá lórí ìran wa. Ọmọ Yorùbá, kí a lè dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe kíni tí wọ́n ń bá wa gbé ètò pé kí ìran Yorùbá bá lè bọ́ lóko ẹrú, kẹ́ lè mọ̀ kó yẹ ká máa fún wọn ní sàdánkátà ni. Ẹni tó bá ń sáré kí ìran má parẹ́, ẹni tó bá ń sáré pé kí ìran kí ọkàn ẹ̀ balẹ̀, ẹni tó bá ń sáré pé àní ní ojú ń sẹ́ ìran òun ò ní parẹ́. Oore ńlá ni. Ẹni Ọlọ́run ni wọ́n, Olódùmarè ló máa ń rọrùn. Àwọn àkàndá ni wọ́n, àwọn special person, àwọn èèyàn tá yàn lọ́tọ̀ ọ̀tọ̀, a yàn wọ́n. Gẹ́gẹ́ bí bá ṣe yan Jésù Kristi, bá ṣe yàn lọ́tọ̀, ẹ rí pé ẹni ọ̀tọ̀ ni. Gẹ́gẹ́ bá ṣe yan Ọ̀rúnmìlà bàbá àgbọn mèrègún, bá ṣe yàn sọ́tọ̀, ẹni ọ̀tọ̀ ni wọ́n. Bẹ́ẹ̀ bú wọn, wọ́n bú Ọ̀rúnmìlà, wọ́n bú Jésù, wọ́n bú ànábì, wọn ò túnú kan lára wọn, wọ́n ń jíṣẹ́ Olódùmarè. Irú ẹ̀ náà ni màmá wa Modúpẹ́ Onítìrí. Àwọn ẹlẹ́gàn pẹ̀gàn, àwọn eléébú pèébú, àwọn àràbú, àwọn oríṣiríṣi wọ́n gbìyànjú lórí màmá pé kó ba lè jáwọ́. Àmọ́ kàkà kí wọ́n jẹ́ kí màmá jáwọ́, agbára ìtẹ̀síwájú nínú òmìnira 2022 ọmọ Yorùbá ó ń pọ̀ sí nínú ayé màmá ni. Tó bá wá jẹ́ èmi nìyí, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe show of shame, tó bá jẹ́ èmi nìyí o, màá wá wò ó pé irú ìjà wo ni mò ń bá màmá yìí gan jà, irú ọ̀tá wo ni mò ń bá màmá yìí gan ṣe, irú ìbanilórúkọ jẹ́ wo ni mò ń fún màmá yìí láti ọdún tó kọjá lọ báyìí tí màmá yìí ò dẹ̀ padà tó dẹ̀ sọ pé ìran gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. Ṣé kò wá tó kò jáwọ́ àǹtí? Bọ̀dá, ṣé kò tó kò jáwọ́? Gbogbo ẹ̀yin bọ̀dábọ̀dá, ṣé kò tó kẹ́ jáwọ́? Gbogbo ẹ̀yin àǹtí, ṣé kò tó kẹ́ jáwọ́? Mi ò ní ṣe àṣejù láyé ti tèmi ní àṣẹ ti Èdùmàrè. Èsúrú ṣàṣejù, ó di iṣu à ń fi ń gúnyán. Àṣejù ni. Ìṣẹ̀dá mi má jẹ́ ń bá wọn ṣàṣejù láyé mi o. Àṣejù ó máa ń bá àyàn lórúkọ jẹ́ ni, ó máa ń sọ̀yàn di èrò ẹ̀yìn. Wọ́n ló tiẹ̀ gan tiẹ̀ ti pọ̀ jù, wọ́n ní ṣòun nìkan ni. Ọmọ Yorùbá, kí la gbé kí la jù lẹ́yìn pé kí ìran wa bọ́ lóko ẹrú? Ọmọ Yorùbá, kí la gbé kí la jù pé kí ìran wa kó ṣe kí ni, kó bọ́ lóko ẹrú? Kí ìran wa bọ́ lóko ẹrú, ó máa ní màmá ń sáré ẹ̀ kiri. Ọmọ Yorùbá, kí ìran wa kó bọ́ lóko ẹrú, ó ní màmá ń sáré ẹ̀ kiri o. Àmọ́ ẹ wo nǹkan tẹ́ fi san màmá onímàmá, ẹ̀ ń fi bí ẹ fi ń san orí. Ọmọ Yorùbá, àsìkò ti tó, ó dẹ̀ sì bá
láti yí padà kúrò nínú ìbàjẹ́ tẹ̀ ń ṣe show of shame tẹ̀ ń ṣe kiri. Kẹjẹ́ ká kí ṣe kí ni ká bọ́ sójú ọ̀nà tìyín nìyẹn. Gẹ́gẹ́ bí voice note tí mo ní mo fẹ́ play torí pé a ní àkókò tó pọ̀. Voice note yìí bàbá wa àwọn ló ní voice note yẹn. Voice note yẹn wà fún ẹ̀yin alágídí tẹ̀ ń ṣe agídí pé màmá wa mo dúpẹ́ onítìrí o, ẹ mà ṣírí ẹ̀, ẹ mọ gbogbo ẹ̀, ẹ̀yin lẹ mọlé ẹ̀, ẹ̀yin lẹ mọ̀nà ẹ̀, ẹ̀yin lẹ pé ọmọ ẹ̀, ẹ̀yin lẹ pé bàbá àwọn ẹbí ẹ̀, ẹ̀yin lẹ gbogbo ọ̀nà lẹ mọ̀ lẹ ti ń ṣèbàjẹ́ lórí pé ẹ ṣàfẹ́ bà nǹkan jẹ́. Àtọkùnrin inú yín o, àtobìnrin inú yín o, àtọmọdé inú yín o, àtàgbà inú yín o. Ẹ̀yin ni voice note yìí ló ń bá wí o láti ọ̀dọ̀ bàbá wa àkọ́bí ọmọ Èdùmàrè. Wọn ò fi rán mi àmọ́ gẹ́gẹ́ bí ohun tí wọ́n sọ sórí afẹ́fẹ́ pé ẹ̀yin tẹ́ bá mọ àṣírí màmá tó ń gbin yín nínú tẹ́ fẹ́ sọ ẹ máa bọ̀ ń gbangba. Ẹ wá sọ nǹkan tẹ́ mọ̀ ń pa màmá ká lè rọ́nà lọ. Wọ́n ní àwọn ṣetán láti dá ayé lóhùn láàárín ìṣẹ́jú 3. Wọ́n dẹ̀ gbé ìkànnì wọn kalẹ̀ ní Èdùmàrè mídíà tí wọ́n gbé kalẹ̀. Ẹ wá gbójú jáde ní o, ẹ má sá pamọ́ sí kọ̀rọ̀. Àwa gbójú jáde báyìí à ń sọ̀rọ̀ ìran wa, à gbójú pamọ́. Tẹ bá ti mọ̀ pé lóòótọ́ àṣírí ń bẹ tẹ mọ̀ ẹ mà ṣírí màmá dáadáa tí wọ́n agboolé kan náà ti jọ bí yín. Ẹ bọ́ síta ẹ wá sọ. Kí ló ń bẹ nígbò tó ń dún mọ̀húrú lójoojúmọ́? Àṣírí pọ̀, àṣírí wà, àṣírí 1000, àṣírí 500. Kí ló ń bẹ nígbò ọmọ Yorùbá? Kí ló ń bẹ nígbó tó ń dún mọ̀húrú? Tó bá fẹ́ pààyàn jẹ kó jáde wá. Bí ò bá dẹ̀ lè pààyàn jẹ kó má dún mọ́ láéláé ká má ṣe gbóhùn ẹ̀. Bẹ́ẹ̀ni, àṣẹ ti Èdùmàrè. Ìdí nìyẹn tí bàbá yẹn ṣe sọ. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní ètò tẹ́ wọlé torí àkókò ti lọ nílẹ̀ wa. Èmi kàn ṣe tó bá di lọ́la tẹ́ bá rí ẹ bá wa ṣe ẹ̀ ó dọ́dọ̀ àwọn èèyàn. Ẹ̀yin tẹ́ dẹ̀ wà ní behind the door tẹ́ ń wò wá nǹkan tá à ń sọ kó lè dáa fún ìran wa náà ni. Àbú èèyàn kankan. Ibi tí ọ̀rọ̀ dé nílẹ̀ Yorùbá ń sìn, ibi tí